Ẹ káàbọ̀ padà ṣì wà lórí ẹ̀kọ́ Indices. Ní báyìí a ti kọ́ àwọn òfin ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tí ó rọ̀ mọ́ Indices. Ó dáa pọ̀ láti lo àwọn òfin yìí láti fi ṣiṣẹ́ o. Nínú ẹ̀kọ́ yìí, màá máa fún wa ní àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan tá dẹ̀ ṣì máa lo àwọn òfin yìí láti fi mọ̀ ṣe wọ́n. Ẹ bá mi ká lọ. Ìbéèrè aláwọ̀ a ní 8 raised by minus ìbéèrè jáàbù ni o times 1/27 raised by minus 4/3. Ẹ rí i pé mo ní kò lè rárá. Kí la mọ̀ ṣe? Tó ti bá wọn, kí la mọ̀ ṣe? Ní tá mọ̀ ṣe mí báyìí, òun náà ni pé mo ti mọ̀. Ipe tí n bá tiẹ̀ kọ́kọ́ ní negative fún mi báyìí, kí mo lẹ́ẹ̀fi kọ́kọ́ mọ̀ ṣe? Ẹ fi yẹgi fún. Ajá sí pé ọmọ jẹ́ 1/8 2 raised by 8 raised by 2/3. Àbí? Then times eléyìí náà ní negative. Àáfọ̀ náà yẹgi mọ́ tẹ́ bá ti ní minus ìtumọ̀ minus negative index ẹni pé yóò mọ̀ jẹ́ 1/. Ẹ wá kọ nọ́mbà yìí láì kọ negative yẹn sí mọ́ 36 raised by 3/2. Mo rò bó ti yé mi báwọn. Òfin wo lẹ́lò fẹ́lẹ̀ yìí? Tákìtì lọ. Torí fraction ni o. Mo tẹ́ bá dẹ̀ ti ní negative index ó dàbí ká ṣe kí ni o tákìtì rẹ̀ yóò máa jẹ́ kí ni o 27/4/3. Ẹ dákun sàgbà ẹ rí i pé àṣẹ nǹkan kan bẹ́ẹ̀ òfin tá ti mọ̀ náà là ń ṣiṣẹ́ lé lérí. So ti bá ọ̀yà eléyìí nǹkan kí ni wọ́n máa dì báyìí? Mo ní ta bá ní fractional indices báyìí á tún eléyìí kọ. Ìtọ́jẹ́ denominator yẹn yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ bí nth root rẹ̀. Ajá sí pé yóò mọ̀ jẹ́ nth root of 8 everything squared then times ìtọ́jẹ́ denominator yẹn ẹ fi kọ root yẹn yóò mọ̀ jẹ́ square root of 36 ẹ̀ ní sọ pé 2 root kò sí ní jẹ́ 2 root. So 2 root square root lòun everything raised by 3. Then times kí lélẹ́yìn náà mọ̀ jẹ́ tá a bá fẹ́ tún kọ ó náà jẹ́ cube root of 27 everything raised by 4. Mo rò bó ti yé mi báwọn. Ọ̀yà kí lélẹ́yìn ọmọ á jẹun. Kí ni cube root of 8? Pẹ̀lú àlàyé tí mo ṣe tẹ́ bá fẹ́ tún sí Yorùbá òun náà ni pé nọ́mbà wo lá máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi ní 8. Ẹ ronú sí 2 ni o. Tó ti bá ní 2 times 2 times 2 yóò fún mi ní 8. Ajá sí pé ọmọ jẹ́ 2 square times ọ̀yà kí ni square root of 36 òun pé kí ni nọ́mbà tí máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi 36 6 ní fa raised by 3 then times kí ni cube root of 27 kí ni nọ́mbà tí máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi 27 ẹ sọ 3 àbí raised by 4 ẹ̀yà ajá pé ọmọ jẹ́ 1/4 2 square 2 times 2 4 àbí times 6 raised by 3 kí ni 6 raised by 3 6 times 6 36 times 3 ẹgbẹ́ 36 times 6 sorry yóò fún wa ní 6 tẹ́ bá fi 3 pamọ́ eléyìí jẹ́ 18 yóò fún ní 216 then times ọ̀yà èyí ń kọ́ yóò jẹ́ 81 torí 3 times 3 times 3 times 3 mo rò bó ti yé mi báwọn. Ọ̀yà ẹja tún wo ẹjẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn ẹjẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn bóòní kápẹ́ bá nírò eléyìí nǹkan jamb lòun náà 64 everything raised by minus 2/3 s raised by 6 everything raised by half. Bùkátà láti dára mi láàmú òfin precedence rule ó tún bá eléyìí náà wí o. Tẹ́ bá gbàgbé kí lófin precedence rule wa òun náà ni pé kí ni o tí n bá ní bracket ni màá kọ́kọ́ ṣe kí ni o bracket ni màá kọ́kọ́ ṣe. Mo dẹ̀ sọ fún wa pé tí nǹkan bá wà nínú bracket ó dàbí ká fún àwọn nọ́mbà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ajá sí pé ọmọ jẹ́ 64 raised by minus 2/3 everything raised by half torí wọ́n jọ ní half arákùnrin yìí náà tiẹ̀ ọ̀yà s raised by 6 everything raised by half. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé òfin eléyìí mo ní tó bá yẹ pa ní a raised by m everything raised by n kí ni ọmọ fún mi a raised by mn. Ajá sí pé ọmọ jẹ́ 64 raised by minus 2/3 times half. So tí bá s raised by 6 times half so yé wa pẹ̀lú òfin yẹn so ilé ọmọ á jẹ́ kí ni o 2 ògèlè yóò jẹ́ 64 raised by minus 1/3 ọ̀yà times s raised by what 3 torí 2 ògèlè yóò jẹ́ s raised by 3. Ẹgbẹ́ tá bá tún eléyìí kọ ṣe pé mo lélẹ́yìn ó dàbí a ní 64 raised by minus 1/3 s raised by 3. Ẹ lè tún eléyìí kọ òun ó wá sálẹ̀ yóò mọ̀ jẹ́ 1/. Mo ń tẹ́ bá ti ní negative index ó dàbí ká fi yẹgi fún àyàfi tó bá yẹ pé fraction ló jẹ́ tẹ́mọ̀ tàkìtì rẹ̀ yóò jẹ́ 64 raised by 1/3 s raised by 3. Mo bó ti yé ń bá so kí ni 64 raised by 1/3 ó dàbí kí n sọ pé kí ni cube root of 64 s raised by 3 kí dẹ̀ ni cube root of 64
ọ̀nà ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó máa fún mi ní kí ni o tí ó máa fún mi ní 64 ọ̀nà ni kí ni 4 àbí so 4 times 4 times 4 64 raised by 3 ẹ̀dá kan tí ọ̀dà ká mọ̀ lágbárí wa ká kàn máa mọ̀ wò kó lè mọ̀ múṣẹ́ wa yá nínú ìdánwò ọ̀nà ni pé 2 raised by 1 2 raised by 2 2 raised by 3 2 raised by 4 2 raised by 5 ká mọ̀ dórí ẹlẹ́ẹ̀karùn-ún báyìí eléyìí 2 ni o eléyìí 4 eléyìí 8 eléyìí 16 eléyìí 32 ẹ mọ̀ 3 náà bẹ́ẹ̀ 3 9 27 yóò mọ̀ múṣẹ́ yín yá gan 81 so tí wà 340 243 ẹ mọ̀ ti 4 ẹ mọ̀ ti 5 náà bẹ́ẹ̀ so tí wà tóró ń lọ 2 3 àti 5 lọ sábà mọ́ bóde jù òun lọ sábà máa ń jáde jù ọ̀yà ẹjẹ́ wá ṣe indicial equation bó wà ní tabala ní lágbọ́n ní equation kan ẹ wo irú eléyìí tí mo ní nìsín x raised by 1/3 is equal to 5 ẹ̀dẹ̀ má gbàgbé pé equation náà ní pé kí ni wọ́n find x tí mo fẹ́ wá ẹ mọ̀ pé inú àlàyé tí máa ṣe ni pé tí n bá fẹ́ wá nǹkan kan ẹ wò pé kí ló ń da dúró ní ti ń da dúró lélẹ́yìí o ẹ ṣe kí ni o ẹ mú kúrò lọ́nà so ti yé báyẹn gbogbo nínú ìṣirò nǹkan ló dẹ̀ gbogbo àrùn náà ló níwòsàn rẹ̀ ẹ̀pẹ́ tó bá ní malaria nísìn kí ni ó lò yóò lo anti-malaria bí ara ìbéèrè bá ń fọ́ ẹ̀ yóò lo oògùn gbígbóná intervile pa key brute òun náà ní kẹ́ find the cube rẹ̀ tí bá fẹ́ pa square root pé x raised by half by 7 pé square root ni ní tí mo lè fi pa òun náà ní pé kí ni o kí n ṣe square root rẹ̀ tí bá pẹ́ fẹ́ pa fourth root ní tí mo lè ṣe òun náà ní pé kí n ṣe kí ni o kí n find the kí ni o raised to power 4 rẹ̀ mo bó ti yé wa báwọn tá bá fẹ́ pa addition and subtract ẹ ti yé gbogbo òǹkàlùkù ló ní ìpadà pọ̀ sí àbíjà rẹ̀ báyìí so ajá sí pé láti mélé yìí kúrò òun náà ní pé kí n ṣe kí ni o kí n gbé 3 sílẹ̀ yìí torí 3 ó padà gé 3 yóò fi kún 1 sẹ́yìn pé yóò já lè rọ́nà wa lọ so ti yé wa ẹ wá sọ pé kí ni o take cube of both sides in tí bá dẹ̀ ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kàndé o ìṣirò ẹ ṣàbòsí o mo ti fún power eléyìí ní kíni o mo ti fún 3 ajá sí pé apá kejì náà mo gbọ́dọ̀ fún náà 3 so 3 àti 3 ó gèrè àwọn kí lélẹ́yìí kún x raised by 1 is equal to 5 raised by 3 ajá sí pé ọmọ jẹ́ x is equal to 5 times 5 times 5 ó jẹ́ 125 ẹ̀ pé táyé pẹ́ tí mo ní kẹ́ mọ̀ lágbárí ń sìn ẹ̀ nídìí láti tẹ calculator tàbí láti ṣe mọ́ 5 raised by 3 kí ni ọmọ fún 125 eléyẹn ọ̀yà bóòlù tó àìpò nira díẹ̀ sí nǹkan ẹ̀wí léyìí o mo fẹ́ ká ṣe gbogbo ẹ̀ ni o ọ̀yà tí n bá ní 4 raised by 3n plus 1 is equal to times 64n minus 2 is equal to 1 eléyìí náà ò le rárá tẹ́ bá ti kọ́kọ́ nírú eléyìí ẹ rí i pé a ní 64 pọ̀ ju 4 lọ ọmọ tó bá smart yóò ti mọ̀ rí pé kíni wọ́n fẹ́ kí n kọ eléyìí náà ní kíni o ní agbọ́nrin 4 ni tó ti yé bá àwọn ìtẹ́mọ̀ ronú sí bí kẹ́ ní 2 kí n dẹ̀ ní 16 nínú àwọn equation tó jẹ́ index form index examiner yẹn sọ fún ẹni pé wọ́n fẹ́ kọ apply skill tó fi lè gbé 16 náà sípò 2 tó ti yé bá ọ̀nà tá fi lè bá mọ̀ òun náà ní ká wo nọ́mbà tó kéré jù ń bẹ̀ á wá ronú lọ bóyá lè rí èyí tó tóbi gbé sí index form nípò rẹ̀ ẹ̀rí pé lẹ́yìn nísìnyí mo lè ní 4 raised by 3n plus 1 times ṣe pé 64 náà 4 raised by 3 ni o ẹ̀rí pé tẹ́lá tí mo ní kẹ́mọ̀ lágbárí ẹ̀rí pé kò ní nira so ilé ọmọ á jẹ́ kí ni ẹ má gbàgbé pé 64 ni òun nìkan ló ní 3 ẹ gbé sínú bracket n minus 2 tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ is equal to 1 ẹ dákun sóyè wa báwọn ẹ̀rí pé tí bá ṣe síwájú sí ilé ọjẹ́ 4 raised by 3n plus 1 times 4 raised by 7 pé tẹ́ bá lòfin òun náà ni pé ká multiply 3 yìí pẹ̀lú àwọn méjèèjì 3 raised by n minus 2 is equal to 1 eléyìí náà jẹ́ kí ni o 4 raised by 3n plus 1 times 3 times n 3n minus 6 is equal to 1 kí lẹ́ lò àti ní bèsì kan náà 4 àbí afẹ́ ṣe kí ni o àwa ní multiplication kí ló kọ́ wa òun náà nípa máa ní 4 raised by 3n plus 1 plus 3n minus 6 is equal to 1 tó bá ṣe mí náà ṣe pé wọ́n yìí náà lè kọ́ kóun náà ní bèsì 4 ẹ ronú sí 4 raised to power 0 mo bó ti yé ń bá ajá sí pé a lè kéle náà 4 raised to power 0 náà ó lè máa jẹ́ 4 raised to power 3n plus 3n 6n 1 minus 6
minus 5 is equal to what? 4 raised power 0. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀, 4 ṣe kí ni o? 4 gíra wọn, and equating the base. And equating the base. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ equate the base bó ṣe lọ lélẹ̀ yìí, òun náà ni pé mo ní 4 raised power 6n minus 5, àbí ẹja pàdé lè lọ yóò 6n minus 5 is equal to 0. Yóò jẹ́ 6n is equal to 5, n is equal to 5 over 6. 0.25 everything raised power s minus 1 is equal to 32. Ìtẹ́ ẹ̀kọ́ ṣe tẹ́ bá ní decimal báyìí, òun náà ẹ kọ́kọ́ gbé lọ sí fraction. Ilé ọmọ jẹ́ kí ni o? 25 divided by 100, everything s minus 1, 32, abi? 1 over 4 s minus 1 is equal to 32, abi? Ẹ rí pé mo ní ẹ mọ ronú rẹ̀ ní kékeré, ṣùgbọ́n tẹ́ bá kíyèsí lè a lè rí 32 kọ lágbọ́nrin 4. Ṣùgbọ́n tẹ́ bá ti hàn tí mo ní kẹ́ ha, ẹ rí pé a lè rí 2 kọ lágbọ́nrin ibẹ̀ torí mo mọ̀ pé 2 raised power 2 4 ni, 2 raised power 5 32 náà ni. Màá tún eléyìí kọ. Ajá sí pé ọmọ jẹ́ kí ni o? 2 raised power 1 raised power 2 raised power 2, everything s minus 1 is equal to 32. Ẹ pé 32 náà lè jẹ́ 2 raised power 5, àbí? Ká tó yẹgi fẹ́lẹ́ yìí ká tó ní 1 over kíní kan pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú, ibo ló wà? Ṣé pé ń ta níní, àbí kó tó wà báyìí, àbí? Everything raised power s minus 1 is equal to 2 raised power 5. Tẹ́ bá lòfin fún, ajá sí pé ọmọ jẹ́ 2 raised power minus 2 times s minus 1, 2 raised power 5. Minus 2 times s, yóò máa jẹ́ minus 2s plus 2 is equal to 2 raised power 5. Kí ni mo lè ṣe? Wọ́n ti equal, a lè equate base wọn. Yóò máa jẹ́ minus 2s plus 2 is equal to 5. So here, minus 2s plus 5 is equal to what? 5 minus 2 is equal to what? 3 over minus 2, which is minus 3 over 2. Tàbí kẹ́ kọ́ báyìí. So here,